Ẹ kúṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbikíbi tí ẹ ti ń gbọ́ wa. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Babaconfirm JP. Ọdún ni mí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, mi kì í ṣe àìmọ̀ fún olóko. Mo kẹ́yìn èèyàn wa tí ẹ wà ní Amẹ́ríkà, ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Canada, ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní UK, ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní Scotland, ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní Dublin, tẹ́ ẹ wà ní France, tí ẹ wà ní Finland, tẹ́ ẹ wà ní Denmark, tẹ́ ẹ wà ní Germany, tẹ́ ẹ wà ní Italy, Croatia, Ireland, which is Iceland. Gbogbo yín pátá ni mo kí. Gbogbo yín tẹ́ wà ní Africa pátá mo kí yín. Tẹ́ máa ń fojú ayọ̀ wò wá ní gbogbo ìgbà mo kí yín gidigidi gan. Ojú kò ní tì wá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín wá tẹ́ wà ní gbogbo ilẹ̀ Asia pátápátá, North America and South America. Gbogbo yín ni mo kí o. Ọba ọ̀bẹ nìkan jà, gbogbo ilé òun ni ọba ń kí. Kí ni mo fẹ́ wá sọ ní alẹ́ yìí ní ṣókí, gẹ́gẹ́ bí mo ti máa ń sábà sọ wípé tí kò bá ti sí ìdí obìnrin wọn kì í jẹ́ kúmọ́lú. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí tí wọ́n ń sọ̀rọ̀ sí mi tí wọ́n bú mi gidi gan. Wọ́n ní kí ni, níbo mo ti rí Jésù ti jà, níbo ni mo ti rí tí Jésù ti lo àwọn oríṣiríṣi nǹkan láti kí ló tí Jésù encourage àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wípé ẹ lọ máa lo ewé, ẹ lọ máa lo egbò, àbí ó jà ní nǹkan tí ewé àti egbò ń ṣe. Mo fẹ́ sọ nǹkan kan fún gbogbo ẹ̀yin onílàákàyè ènìyàn, gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún yín pé onílàákàyè ènìyàn nìkan òun ló lè mọ ohun tí mò ń sọ. Àwọn onílàákàyè ènìyàn àwọn dẹ̀ ni mo máa ń bá sọ̀rọ̀. Onílàákàyè ènìyàn tó bá gbọ́ ohun tí mò ń sọ, ó mọ̀ wípé òun lòun ní ọ̀rọ̀ yìí, ojú òní tì yé. Jésù, ta ló sọ fún ẹ pé Jésù ò jagun? Ta ló sọ fún ẹ pé Jésù kò múra ogun sílẹ̀? Ta ló sọ fún ẹ wípé àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ń tẹ̀lé Jésù ò mọ̀ wípé ọkọ̀ ń bẹ lọ́wọ́ wọn? Jésù mọ̀ wípé ọkọ̀ ó ń bẹ lọ́wọ́ wọn. Kí ló pè ní ọkọ̀? Ọkọ̀ ní àdá, ohunkóhun tí wọ́n lè fi safeguide ara wọn, tí wọ́n lè fi safeguide ara wọn. Kì í ṣe lénìí. Nígbà ayé Jésù làwọn Taliban ti wà. Nígbà ayé Jésù gan àwọn bandit wà ń bẹ. Nígbà ayé Jésù Boko Haram ti wà nígbà yẹn. So therefore, nígbà táwọn ń sọ ìkò tí ẹ̀ tí ì sílé, inú igbó ni wọ́n ti ń rìn kiri. Gbogbo ohun tí wọ́n lè fi ṣe ìṣọ́ra fúnra wọn òun ni wọ́n máa ń mú kiri. Apart from wípé Jésù ní àṣẹ ó sì ní agbára, jẹ́ kí n sọ fún ẹ, ó níbi tí àṣẹ ti lè ṣiṣẹ́ o, ó sì níbi tí agbára ti lè ṣiṣẹ́, ó níbi tí ìbọn ti lè ṣiṣẹ́, ó níbi tí àdá ti lè ṣiṣẹ́ tiẹ̀, ó níbi tí ọ̀bẹ ti lè ṣiṣẹ́ tiẹ̀. Ìwọ ni kò yé, jọ tẹ́tí sílẹ̀. Nígbà tí a fẹ́ sáré lọ láti ka ẹsẹ̀ Bíbélì tí ó fi àwọn ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ jọ ẹ bá mi ka ìwé Matthew 26 from 51 to 52. Kí ló wí? Matthew 26 from 51, sir. Yes. Sì wò, ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú Jésù. Ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú Jésù. Nawọ́ rẹ̀. Ó sì nawọ́ rẹ̀. Ó sì fa idà rẹ̀ yọ. Ó fa idà, that is idà tí mò ń sọ yìí, it belong to them. Idà tó jẹ́ pé ó máa ń bá wọn rìn ni. Nínú àwọn tó ń tẹ̀lé Jésù ni wọ́n pè é. A sì máa débì kan, ẹni sùúrù, a sì máa débì kan nínú ọ̀rọ̀ yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ aláìgbàgbọ́ ni ó lè sọ wípé agbèrò ni, bóyá agbèrò ni kì í ṣọmọ ẹ̀yìn Jésù. Wà pé níbi tí a ti kà nínú ìwé Matthew yìí, wọ́n kò sọ wípé ọ̀kan nínú àwọn tí ń tẹ̀lé Jésù. Ṣùgbọ́n tó gbé aláìgbàgbọ́ ni ẹ́, ó dẹ̀ mú ohun tí mò ń sọ, ṣùgbọ́n tó kó fẹ́ ṣi aráyé lọ́kàn. Wà wá máa parabulate, ó lè máa sọ pé nǹkan tí ó ń sọ yẹn ó lè jọ ọmọ ọ̀tá kan ló wá, kì í ṣọmọ ẹ̀yìn Jésù. Jésù náà mọ̀. Ìkan nínú kàwé sí wo ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú Jésù. Tó wà pẹ̀lú Jésù. Nawọ́ rẹ̀. Ó nawọ́ rẹ̀. Ó sì fa idà rẹ̀ yọ. Ó sì ṣá ọ̀kan tí ṣe ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà. Ó sì ṣá, wá pé wọ́n yàtọ̀ síra wọn. Ọmọ ọ̀dọ̀ ọ̀kan tí ń ṣe ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà. Ó sì ké ní etí sọnù. Wá pé ó yàtọ̀ síra wọn. Ìkan nínú àwọn tó wà pẹ̀lú Jésù, number one. Ìkejì, ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ṣàpọ̀ di méjì, ó yàtọ̀ síra wọn. Ìkan nínú àwọn tó wà pẹ̀lú Jésù yẹn jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù. Ìyá olórí àlùfáà tí wọ́n fẹ́ wá mú Jésù, tí wọ́n ń tọpinpin pé níbo ni Jésù wà, ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì. Ẹ kàwé. Ó sì ké ní etí sọnù. Ó sì gé ní etí sọnù. Verse 52, sir. Yes. Nígbà náà ni Jésù wí fún pé. Jésù ti sọ fún pé. Fi idà rẹ̀ sí ipò rẹ̀. Ní sùúrù.
wo bẹ̀ yẹn sìn Jésù gan mọ̀ wípé idà ń bẹ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ẹ̀yìn ní idà wà wà pé Jésù ò sọ níbẹ̀ wípé kí ló fi idà ṣe, ta ló rán ẹ níṣẹ́, níbo ni o ti rí idà. Jésù sọ wípé fi idà yẹn padà káwé. Nígbà náà ni Jésù wí fún un pé Jésù sọ wípé fi idà rẹ sí ipò rẹ̀. fi idà rẹ sí ipò rẹ̀. Nítorí wípé gbogbo àwọn tí ó mú idà yóò ti pa idà ṣègbé. ni yóò dísù ibẹ̀ láti rí pé ẹni tó bá ti pa idà pa ni ní ipa idà náà òun la máa fi pa. So therefore ní area yẹn tí òun attack mi wípé ṣé Jésù náà ń jagun listing. There is difference between spiritual battle and physical battle. Sori ibi tí ìkórìtà yẹn ìdí tí Jésù ṣe nǹkan tó ṣe sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ni pé ìkórìtà yẹn it is still on the assignment of Jesus wípé ara àwọn assignment pé irú pé òun wá kú fún wa. Tó bá yẹ pé nǹkan míì ló yọjú sí Jésù ni ikọ̀ àti àdá ló máa fi ṣapa. Ṣùgbọ́n area yẹn ó ṣì wà long lórí ohun tí òun pẹ̀lú Ọlọ́run jọ sign wípé òun bọ̀ wá kú fún wa ṣe ó wá correct ẹni yẹn ẹ̀ka 52 yẹn dáadáa. Verse 52 sir. Yes. Nígbà náà ni Jésù wí fún un pé ó wí fún wípé fi idà rẹ sí ipò. fi idà rẹ sí ipò. Nítorí pé Yes. gbogbo àwọn tí ó mú idà Yes. ni yóò ti pa idà ṣègbé. Ní sùúrù ẹ lọ sínú John 18 fún àǹfààní ìwọ tó jẹ́ pé mo mọ̀ pé ọmọ èṣù ni ó dẹ̀ mú ohun tí mò ń sọ yìí ó kàn fẹ́ da orí àwọn ọmọ kìrìsìtẹ́nì rú ni ó fẹ́ da orí ọmọ aráyé rú ẹ̀ẹ́dẹ̀ ṣe ń dàrú nìyẹn even títí di èní èyí tí mò ń sọ yìí gan ẹni tó bá máa gbọ́ náà ló sì máa gbọ́ listen to me there is difference between spiritual battle and physical battle èyí tó yẹ kó o ti lórúkọ Ọlọ́run wàá lò àwa náà ń lò dáadáa yẹ ká ti lórúkọ Ọlọ́run nítorí ẹ pé ohun tó jẹ́ ká lò a máa lò nígbà tí mo ṣe fídíò kan tí mo mú oúnjẹ rẹ́ẹ̀dì kan dání ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ń bú mi ṣé ìránṣẹ́ Ọlọ́run nìyí àbí ti èṣù listen to me tó bá rí require kí n fi yẹn nàyàn máa ń nà tó bá dé require wípé orúkọ Olúwa òun ni mo máa fi jà máa fọ orúkọ Olúwa jà. So there is difference between spiritual battle and physical battles. Do you get me? Kó wá máa sọ fún àwọn àmì tí wọ́n lọ jà ní Ukraine wípé kó máa porúkọ Olúwa. Kó lọ sọ fún àwọn àmì tí wọ́n lọ jà ní Ukraine yẹn wípé kí wọ́n máa gbàdúrà lójú ogun. No, there is difference between spiritual battles and physical battles. Spiritual battle will take prayer, it will take name of God. But when we talk about the physical battle, I am telling you, ohun tó bá wà lọ́wọ́ ẹ bó jẹ́ ẹ̀ṣẹ̀ ni nígbà yẹn ló wà lọ́wọ́ ẹ láti lè fi rescue lára lẹ́sẹ̀kẹsẹ̀ ló ní láti take tó bá wá kó o mẹ́tàn o lè wá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé o kó mi yọ. Listen, ìdí tí Jésù ò ṣe jà pátá ń bẹ̀ yẹn ìkíni tó fẹ́ kó mọ̀ ni pé Jésù náà mọ̀ wípé ọmọ ẹ̀yìn òun wọ́n kó àdá dání wọ́n kó ọ̀bẹ dání wọ́n kó àwọn nǹkan dání tó pé Taliban ti wà kì í ṣe lénìí, Afghanistan ti wà kì í ṣe lénìí, bandit ti wà kì í ṣe lénìí, inú igbó ni wọ́n rìn. Gbogbo bàtà wà ní Jerusalem tá lọ Jerusalem yẹn tá lọ síbẹ̀ I am telling you ibi tí Jésù ti gégùn wípé kò ní sí ilé kankan ní ibẹ̀ wọ́n gbé wa débẹ̀ tó gégùn fún wọn níbi tẹ́rí òkúta kan ò ní gorí mìíràn àwọn Taliban torí yẹn àwọn bandits wọn kì í kọ́ ilé wọn ò nílẹ̀ ilẹ̀ onílẹ̀ lọ máa lọ dà ilẹ̀ onílẹ̀ lọ ń jókòó sí wọ́n pa àwọn tó wà ń bẹ̀rù ohun tó dẹ̀ fẹ́ ṣe Nàìjíríà nìyẹn ohun tí wọ́n fẹ́ ṣe Nàìjíríà nìyẹn ṣùgbọ́n ìjọba Nàìjíríà fi àyè gbà wọ́n ni ohun tó fẹ́ ṣẹlẹ̀ yẹn ohun tó ń ṣẹlẹ̀ yàtọ̀ sí ti ìjọba bóyá ìjọba ń fi ìyà jẹ wá yes ó yàtọ̀ sí pátápátá ṣùgbọ́n ìjọba Nàìjíríà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó fi àyè gbà wọ́n ni. Jẹ́ kí n sọ fún ẹ tó bá rí pé àwọn kan fa wàhálà níbì kan tó wàhálà yẹn tó jẹ́ pé wà lọ jẹ́ wàhálà tó jẹ́ pé wàhálà ìlú tí o rí wípé ìjọba ò bá wọn wí ọjọ́ kìíní kò bá wọn wí ọjọ́ kejì ọwọ́ ìjọba ti wà nídìí ènìyàn ìjọba ló ní kó máa operate wọn lọ. ṣé o gbà mí? Open your brain.
bandit torí ẹ kì í ṣe ní ló ti wà nígbà ayé Jésù ni wọn ò dẹ̀ nílé bọ́bá tún da ilẹ̀ tí mò ń sọ yìí gan tẹ́ǹtì lọ́ máa tẹ́ tẹ́ǹtì wọn á kan gí àti bàbà ibẹ̀ ni wọ́n ń gbé wọn ò nílé wọn ò lè ṣiṣẹ́ mọ́là tó bá rí tí mọ́là bá jẹ́ pé inú ilé blọ́ọ̀kì ló ń gbé kì í ṣe ẹranko kì í ṣàwọn àwọn tí à ń sọ yìí gangan abẹ́ tẹ́ǹtì ni wọ́n ń dé ní Jerusalem tí mo lọ gan ọ̀pọ̀ rẹpẹtẹ tẹ́ǹtì ni ò nílé ṣùgbọ́n fún ìwọ ọmọ èṣù tó yẹ pé ò ń darí àwọn ọmọ Ọlọ́run rédèrèdè o tún lè máa sọ pé irọ́ ni ẹni tó yọ ọ̀bẹ yẹn lẹ́ẹ̀kan tá a kà nínú ìwé Matthew yẹn pé ọmọ ọ̀tá kan ni kì í ṣe ọmọ ẹ̀yìn Jésù ẹ lọ sínú ìwé John fún wọn John 18:10-11 ẹ kàwé John 18:10-11 kí ni ẹ wí. nígbà náà ni Símọ́nì Pétérù. now ẹni tó yọ ikọ̀ yẹn tó yọ ikọ̀ tí wọ́n sọ wípé tó ń sọ fún mi wípé ọmọ ọ̀tá ni kò sí ní àwọn ọmọ ẹ̀yìn Jésù orúkọ ẹ̀ lọ́pẹ́ yẹn kàwé. nígbà náà ni Símọ́nì Pétérù. Símọ́nì Pétérù ẹni tó ní idà. ẹni tó ní idà. ó fà á yọ. ó fà á yọ. ó sì ṣá ọmọ ọ̀dọ̀ lórí àlùfáà. ó sì ṣá ọmọ ọ̀dọ̀ lórí àlùfáà. ó sì gé etí ọ̀tún rẹ̀ sọnù. ó sì gé etí ọ̀tún rẹ̀ sọnù. orúkọ ìránṣẹ́ náà a máa jẹ́ Máàkù. orúkọ ẹni tó gé wá pé nínú alákọ̀ọ́kọ́ wọn ò dárúkọ nínú tẹ́lẹ̀ kejì ta kà yìí wọ́n dá orúkọ ẹni tí ó gé etí ẹ̀ dànù sì ń jẹ́ kí ni. Máàkù. kàwé. ẹsẹ̀ ìkọkànlá sà. yes. nítorí náà Jésù wí fún Pétérù pé tẹ idà rẹ bọ̀. tẹ idà rẹ bọ̀ inú àkọ̀ rẹ̀. àgọ́ tí bàbá ti fi fún mi. tó bá jẹ́ wípé Jésù kò mọ̀ nípa wípé àwọn ọmọ yẹn ń kó idà kiri wọ́n ń kó ọ̀bẹ kiri níbi torí ìlú Jésù ti máa scorn wọn á ti bá wọn wí pé sórí yín yí ni ṣe ẹ bá idà lọ́wọ́ onídàdọ́rí ni ṣe ẹ bá àdá lọ́wọ́ onídàdọ́rí ni ṣe ẹ bá òǹdè lọ́wọ́ onídàdọ́rí ni ṣe ẹ bá òrùka lọ́wọ́ onídàdọ́rí listen gbogbo ohun tó rí yẹn òǹdè ni ewé àti egbò ni is a physical battle la fi ń jà tó bá ti dé spiritual issue gangan tí kì í ṣe pé ìbọn lọ́mú dání ń bẹ̀ a máa forúkọ Ọlọ́run pàdé wọn ni ṣùgbọ́n níbi tí èèyàn mú ìbọn dání tí wọ́n lọ gbé Bíbélì dání àbí Quran ìwọ gbọ́ pé kí Quran rí street ìbọn rí ṣé o gbọ́ ṣé mò ń tẹnumọ́ ní ọ̀wọ̀ tí wọ́n ti lọ pààyàn nínú ṣọ́ọ̀ṣì kò sí Bible ń bẹ̀ ṣé kò sí Bíbélì ń bẹ̀ ìwọ gbọ́ pé Bíbélì rí street ìbọn rí aláìmọ̀kan ni ẹ̀dẹ̀ mọ̀ nǹkan àìmọye ìgbà ló ti máa wá lórí Facebook tó máa ní ẹ wo báìbù ilé jóná báìbù ò jóná that is a spiritual something Ọlọ́run fẹ́ fi rẹ̀ wọ́n ní pé ilé lè jóná Bíbélì ò lè jóná sáré a máa tún gbé Kùránì jáde bí dodo ilé yẹn ṣe jóná ẹ wo Kùránì nìkan ni kò jóná lò kò débi ìbọn tá a bá ń sọ̀rọ̀ ìbọn is a physical battle ìwọ náà ní láti tètè mú ohun tí o ní láti tètè dìde kó mú ohun tó máa fi bá wọn jà ní if not wọ́n gbàgbé ẹ̀ tó bá wá gbàgbé ẹ̀ tán wọ́n á tún lọ jẹ̀yà ẹ lọ́rùn listen to me ìtorí ẹ̀ ló ṣe máa rí i pé ọlọ́pàá àbí àwọn force àwọn náà máa ń wọ bulletproof wọ́n á wọ̀ síbi tó jẹ́ pé tí ìbọn bá ti bà wọ́n lára ẹ̀mí ò ní lọ tí ìbọn bá bàyàn lọ́wọ́ ẹ̀mí ò lè lọ má jẹ́ kí n sọ fún ẹ tó bá tètè gbédé tó yẹ kí wọ́n gbédé even 2 hours 3 hours gan ó sì máa survive ṣùgbọ́n tí ìbọn bá bá èèyàn nínú lọ gbàgbé ẹ̀ ó lọ nìyẹn bí ìbọn bá bàyàn lórí tó yẹ ló jẹ́ pé wọ́n máa wí akoto kan sórí akoto torí yẹn is a bulletproof wọ́n tún ní tí wọ́n ń wọ̀ sẹ́sẹ̀ bí wọ́n bá bá wọn lẹ́sẹ̀ ó lè bẹ́sẹ̀ yẹn jẹ́ ṣùgbọ́n kò lè gba ẹ̀mí lọ́wọ́ wọn ṣe jẹ́ kí brain yẹn pé ẹ kàbẹ̀ yẹn dáadáa ma. ẹsẹ̀ ìkọkànlá sà. yes. nítorí náà Jésù wí fún Pétérù pé tẹ idà rẹ bọ inú àkọ̀ rẹ̀. tẹ idà yẹn bọ inú àkọ̀ rẹ̀. àgọ́ tí bàbá ti fi fún mi. yes. èmi ò ṣe aláìmúbí. yes kàwé ago. Miribati kulimu ya ufati illa usabituru ago ekawe. nítorí náà yes. Jésù wí fún Pétérù pé tẹ idà rẹ bọ inú àkọ̀ rẹ̀. yes. ago tí bàbá ti fi fún mi. yes. èmi ò ṣe aláìmúbí. kàwé. nígbà náà ni Símọ́nì Pétérù yes. ẹni tó ní idà ó fà á yọ ó sì fà yọ ó sì ṣá ọmọ ọ̀dọ̀ yes. olórí àlùfáà yes. ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù yes. orúkọ ìránṣẹ́ náà máa jẹ́ Máàkù
ẹ jẹ́ ká sáré kẹlẹ́ kẹta yìí láti lè perfect ohun tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lálẹ́ yìí kíákíá èyí jẹ́ ìjọ sátidé gbogbo tó ń wò yìí this is Saturday 25 on the 25th of June sátidé dẹ̀ ló jẹ́ òru Friday mọ́júmọ́ sátidé ni mo wà yìí sáré lọ sínú ìwé Máàkù 14 Mark 14 47 to 49 something happened there. Mark 14 47 to 49. kí ló wí. ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró níbẹ̀ fa idà yọ ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà bẹ́ẹ̀ni ó sì gé etí rẹ̀ kúrò 48 kí ló wí. Jésù sì dáhùn ó sì wí fún wa pé èmi lé ẹ̀yin jáde tọ̀ wá. ṣé èmi lẹ̀yin jáde tọ̀ wá. bí olè tí ẹ̀yin fi idà. dàtí Jésù náà mọ olè tó bá jẹ́ pé olè ni wọ́n ń tòótọ́ tí kì í ṣe pé nǹkan tó wá ṣe yẹn ó wà nínú pé àkọsílẹ̀ ti Jésù wípé àwọn arábí yẹn máa tẹ̀lé ẹ̀ láti lè mú àkọsílẹ̀ ni tó bá bí olè ni wọ́n ní kí n sọ fún yín wọ́n máa ṣá wọn gbé àwọn ọmọ ẹ̀yìn Jésù máa ṣe kí ni ó máa ṣá wọn gbé kì í ṣe orúkọ Ọlọ́run lọ́nìdí bẹ́ẹ̀ no ṣùgbọ́n Jésù rí pé it is still part of the assignment tó ń wá ṣe láyé pé àwọn yìí fẹ́ wá mú òun ni tó bá dẹ̀ ti yá ó ṣe kí ni ó ti yá ni káwé. 48 sir. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé èmi lé ẹ̀yin jáde tọ̀ wá bí olè tí ẹ̀yin ti idà àti ọ̀kọ̀ láti mú verse 49 sir. ó ṣe mí lànà fún yín. ní ojoojúmọ́ lèmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì tí èmi ń kọ́ yín tí mo sì ń kọ́ yín ẹ̀yin kò sì mú mi. ẹ̀yin ò ní sùúrù ẹni sùúrù bẹ́ẹ̀ ìyẹn ló fi ń yé wa pé there is a spiritual area and there is a physical area ẹ̀yin ọ̀dẹ̀ ṣebí mo máa ń wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì tẹ́yin ò rí mi mú that is a spiritual aspect àkókò yẹn ò tí ì tó ni nígbà tí àkókò ń tó ni Jésù fi ara ẹ̀ wọ̀n nínú ara pátápátá láti lè jẹ́ kí wọ́n rí òun pé identity òun nìyí títí tí wọ́n fi mú Jésù tó bá gbé tòótọ́ wọn mọ Jésù ni wọn ò ní rán kínní sí Júdásì pé kó jọ ẹni tó bá ti fi òun náà ẹni tóun bá ti fi ẹnu kò lẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ lè sọ màmá bẹ́ẹ̀ni tí bá ti fẹnu kò lẹ́nu wọn ò mọ Jésù láàrin àwọn ọmọ ẹ̀yìn má jẹ́ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run fẹ́ẹ̀kì tí wọ́n mọ̀ pé ogun ló jẹ́ ká jà Nàìjíríà èèyàn kan àtàkì mi lánàá nígbà tí mo sọ pé màmá gbàdúrà fún Peter Obi ó wá nìyẹn ṣé wọ́n yẹ kí èmi ṣe sọ̀rọ̀ nìyẹn listen to me èmi ń tẹ̀lé prophecy ni bí ẹ bá fẹ́ jẹ́ kí ìlú yìí pín ogun lẹ máa jà listen to me carefully mo ti ń sọ bí kò bá wá pín ṣé mo sọ fún ẹ president máa wà ní 2023 bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ there is going to be a president anywhere I don't know it may be anybody I don't care it may be anybody you vote in ṣebí wọ́n ló vote wọn in èmi kò sí nǹkan tó kàn mí ìwọ ni ìyá máa jẹ mo sì sọ nínú fídíò mi ìkẹta tí mo ti drop mi sí tí mo fi iṣẹ́ ìgbáradì kan sílẹ̀ iṣẹ́ ìgbáradì tí mo fi sílẹ̀ yẹn mo ti promise àwọn èèyàn mi pé màá máa fi iṣẹ́ ìgbáradì sílẹ̀ ìmẹ́wàá dẹ̀ ni mo máa fi sílẹ̀ mo ti fi ẹyọ kan sílẹ̀ ní alẹ́ yìí wàá rí bẹ́ẹ̀ mo ti jù sílẹ̀ lẹ́yìn ẹ̀ ló máa rí program tó ń wò yìí tó bá lè ti débẹ̀ kó lọ ṣíà ẹ̀ kí gbogbo èèyàn lè jí àǹfààní ẹ̀ èmi kọ́ ni mo máa jẹ̀yà ìwọ ló vote wọn yìí èmi ò ní jẹ̀yà I'm a spiritualist bí ọ̀rọ̀ bá kọ̀ọ̀kè tó bá kan ilẹ̀ ó níbi tí mo máa gbé sí I'm a spiritualist bí ò lè pa mí ìwọ tó vote wọn ló máa jẹ́ so therefore I am coming out boldly to tell you wípé sẹ́ tí ẹ ò bá ti ja ogun before then listen to me there must be a president in 2023 tó dẹ̀ máa reign tó dẹ̀ máa ṣiṣẹ́ lọ ṣọtẹ́ bá ti ní pé ogun wà ẹ máa pé ogun ò ní jẹ́ kí wọ́n rí president yẹn di ṣe kí ló wá ń bú mi fún ìgbà tí mo fẹ́ gbàdúrà fún Peter Obi tí mo sọ bẹ́ẹ̀ ṣé tí mo ní I will pray for Peter Obi tẹ̀ nínú gbogbo àwọn tí wọ́n ṣì ń dupò yìí I am still telling you Ọlọ́run ṣì ń sọ fún wa nípa ẹ̀ ó sọ fún wa nípa ṣòwò rẹ̀ now nígbà tí ẹ̀yin you avoid to fight ìyẹn wọ́n wà ń jáde lójoojúmọ́ tà ń sọ ẹ ò lè ti àwa lọ́jà tẹ́yìn bá ti rẹ́dì a máa rí lẹ́nu ọ̀nà lé wa tẹ́ ń pariwo lójoojúmọ́ pé ìjà dé tí ìjà bá ti dé làwọn máa jáde ẹ ò lè ti àwa pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun yín ẹ̀yin lẹ pa wọ́n
ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní agbára lórílẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ pa wọ́n, ẹ tì wọ́n pa ni. Tí kì bá ń ṣe Ọlọ́run, lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run, lẹ́yìn Sunday Igboho ẹ bá ti tì pa. Tí kì bá ń ṣe pé Ọlọ́run wà lẹ́yìn bàbá Sunday Igboho ẹ̀yin yìí ẹ bá ti tì pa, kò bá ti kú, kò bá ti dẹ́ni ègbé lónìí. Ṣebí láàrin ìjà yẹn òun làdògán bá lọ, ọ̀pọ̀lọpọ̀ ló bá lọ. Tẹ́ ẹ bá ti rẹ́dì, kì í ṣe èèyàn kan ló ń ja ogun, gbogbo èèyàn ló máa jókòó pọ̀ bàtọ́ máa ní ogun làwọn fẹ́ lọ jà. Ẹ wá ní ti èèyàn kan síwájú kẹ́ni kó lọ jà, tó bá wá ti débẹ̀ tán, tó bá ti pa tán ogun yẹn náà ìyà tẹ́ ṣe ń jẹ́ ṣe ń continue. Ẹni tó kú yẹn á wá máa regret wípé kí lòun lọ para òun fún, nítorí pé ní ìdí tí òun ṣe lọ ja ìjà ìjáwé lọ jàjà yìí gan, òun padà wá rí òun achieve. So that when you ready for battles, tẹ́tí pariwo lẹ́nu ọ̀nà lé wa pé ó ti yá o, àwa máa dìde, a máa mọ̀ pé ti ready. Ẹ̀yin tẹ́ ò tí ready, tẹ́ wá ń wẹ́rí tẹ́ máa tì síwájú kó lọ kú. Ta ló ní ọmọ, ta ni ò ní ìyàwó, ta ló ní ẹbí? We have it. Bọ́bọ́ kò gbé fídíò ìjáde lórí àwọn tí wọ́n sọ pé Jésù ò jagun, tí wọ́n ń parọ́ fún yín, pásítọ̀ ẹ̀ tó ń parọ́ fún ẹ, pásítọ̀ ẹ̀ fake tó ń parọ́ fún ẹ yẹn. Torí kò lọ máa gbàdúrà, àdúrà wèrè wo ni mo fẹ́ gbà lórí Nàìjíríà? Ìgbà ayé Ojúkú lolúwa ti sọ̀rọ̀ wípé àfi tá a bá pín nínú ìlú yìí ní oníkálukú ní ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó lè ní ìsinmi. Mọ́là máa ní ìsinmi, Yorùbá máa ní ìsinmi, Biafra máa ní ìsinmi. Nítorí ẹ̀ ló ṣe ni pé ohun tí bọ̀bọ̀ yẹn ṣe ń try láti ṣe nínú nígbà yẹn tó fi lè ja ogun ìgbà yẹn, ogun Biafra, ogun Ojúkú nígbà yẹn, ni pé ó fẹ́ pín kó dojú ẹ̀ pín kó lè kálukú lọ lọ́nà tiẹ̀. Ṣùgbọ́n wọn ò jẹ́ kó pín. Olúwa ti sọ̀rọ̀ ti pẹ́, ẹ ò jẹ́ kí ọ̀rọ̀ wá sí ìmúṣẹ. Ẹ wá wẹ́ni tó máa lọ kú fún yín. Mo gbọ́n ju bàbá tó bí bàbá yín lọ. No matter what you can say, no matter the way you don't tell me, I don't care. But ohun tí Ọlọ́run rán mi pé kí wọ́n máa sọ fún yín, mo máa jáde time to time láti wá máa sọ. Nígbà tí dodo ẹ bá wá ń ṣẹlẹ̀, màá tún wá jáde pé ṣe mo ti sọ fún yín, ẹ̀yin lẹ ò gbọ́. Ẹ kábẹ̀ yẹn dáadáa wá. Verse 49 sir. Yes. Ní ojoojúmọ́. Lójoojúmọ́. Ni èmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì. Ni mo wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì. Tí èmi ń kọ́ yín. Tí mo kọ́ yín. Ẹ̀yin kò sì mú mi. Ẹ ò sì mú mi. Ṣùgbọ́n ìwé mímọ́. Kò lè ṣe aláìṣẹ̀. Kò lè ṣe aláìmáṣẹ. Nítorí ìjà físíkà ló jẹ́ kọjá ń bẹ yẹn. Ìjà wípé ó yẹ ẹ̀yin ọmọ lẹ́yìn ó yẹ ṣapa. Àìmọye tí wọ́n ti ṣapa tí Jésù sọ síta. Tẹ́yìn bá mú Fúlàní síṣẹ́ lè máa jáde síta. Ẹ ti mú Fúlàní o, ẹ ti mú Fúlàní o. Lójú àwọn tí wọ́n parọ́ páwọn mú ní Ọ̀wọ̀, ọ lọ kó àwọn tó yẹ pé àwọn kọ́ lọ pa wọ́n lọ́wọ́, wọ́n lọ kó wọn jáde. Tó bá tiẹ̀ tí wọ́n jẹ́ pé àwọn náà lọ tún kó jáde, tó bá pọ̀ mọ́ Yahoo ni wọ́n mú ni, wọ́n máa dójú wọn síta pẹ̀lú ìwé báyìí ni. Wọ́n ò ṣe dójú wọn síta, ẹ̀ ń tanra yín. Tí Yorùbá ò tí tó Yorùbá dẹ̀ mọ́ tó jẹ́ kí wọ́n ṣe, wọ́n kàn ń tọ́ra wọn ni. Wọ́n fẹ́ fi wá pass time, káwọn enjoy ìgbésí ayé wọn. Adébóyè fẹ́ fi ẹ́ pass time, Olúkọ̀yà fẹ́ fi ẹ́ pass time, Kúmúyì fẹ́ fi ẹ́ pass time, Pastor Chris fẹ́ fi ẹ́ pass time, àwọn Jeremiah ọmọ wẹ́wẹ̀wẹ́ ń sì àwọn náà fẹ́ fi ẹ́ pass time, igi ńlá fẹ́ fi ẹ́ pass time, káwọn enjoy life àwọn káwọn dẹ̀ kú káwọn bá ti wọn lọ lẹ́yìn yẹn ilé lọ́ máa jagun. So therefore wọ́n ń tàn ẹ̀ àwọn tí wọ́n pé àwọn àǹtí wa kan nígbà kan wọ́n wá ọwọ́ kọ wọn ọ̀rọ̀ kọ ní 30 years. Wọ́n preach fún wọn pé Ọlọ́run máa ṣọkọ fún wọn. Àwọn tá à ń sọ yìí náà ni o, nígbà tó di 40 years wọ́n tún preach fún wọn pé Ọlọ́run máa ṣọkọ fún wọn náà. Nígbà tí wọ́n di 50 years wọ́n tún wá yí preaching wọn padà pé kò ń ṣe gbogbo èèyàn ló lè fọkọ. Wọ́n yí preaching wọn padà. Wọ́n yí preaching wọn padà pé kì í ṣe gbogbo èèyàn ló lè fẹ́ ọkọ. Ní location, this is location 419. Wọ́n ti múná lọ ti pẹ́ generator ta tó tàn òun ló kú mọ́ wa lórí, ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n máa on generator padà sìn. But yẹ́ ò ní kí n stop ohun tí mò ń ṣe. Kò ní kí n stop ohun tí mò ń ṣe. Ṣé Biafra
ó ti wà àwọn ti dó prophecy ti pẹ́ wípé the only way is to break this country ṣùgbọ́n wọn ò jẹ́ kí wọ́n break ẹ̀ and we continue in our sufferness. Ẹ pa kí ni èsì yẹn. Dada tán generator kíákíá. Okay. Do you get me? Àwọn ní àwọn ògùn àwọn tẹ́ pé bá ṣe jókòó gan kì í ṣe pé a ò kàwé púpọ̀ ogun ọ̀run ló ń bá wa sọ̀rọ̀ ohun tó dẹ̀ ń bá wa sọ ló ta wá ń sọ síta yìí ìwọ ni kò gbọ́ lọ gbáradì ọ̀rọ̀ ogun tá à ń pariwo yẹn nǹkan téèyàn máa ń prepare fún ni àkọlé jí láàárọ̀ làkàlógún yá ṣùgbọ́n bá ṣe ń sọ ẹ lọ prepare kò sóhun tẹ́ ẹ lè ṣe èmi ni mo sọ àfi tó bá ń ṣe pé Ọlọ́run ló pè mí kò sí ohun tí ẹ lè ṣe tó lè gba orílẹ̀-èdè tá à ń pariwo pa fẹ́ gbà yẹn àfi kí ẹ bá ja ogun nítorí pé àsọtẹ́lẹ̀ náà ló sọ wípé àwọn lídà wa wọn ò ní jẹ́ ká lọ ó ti dàbí pàṣọtẹ́lẹ̀ ní gbogbo ẹ̀ Olúwa sọ wípé Nàìjíríà máa pín ìkejì Olúwa tún sọ wípé Yorùbá máa jáde lára wọn ìkẹta ó ní àwọn olórí wa yìí ó ní wọn ò ní jẹ́ ká lọ ìkẹrin àsọtẹ́lẹ̀ náà ló sọ pé àfi tá a bá jagun ọ̀nà wo lẹ wá fẹ́ gbà ṣe àdédé máa sọ ṣùgbọ́n àwọn mọ̀kùmọ̀kà tí wọ́n mọ̀ ìpè báyìí ló jẹ́ kíkiní yìí ṣe rí wọn ò sọ fún yín wọ́n fi yín waste time wọ́n fi yín keep time kí president Ukraine kó wá máa fi àwọn ọmọ Ukraine keep time lórí nǹkan tó jẹ́ kí wọ́n ṣe pé tóun bá tiẹ̀ dẹ̀ kúrò mi as a president tẹ́lómi bá wọlé síbẹ̀ kó lè máa jagun òun àsákò òun á lóhun òun travel lọ síbi kan ó tán but kò dúró àwọn èèyàn yìí ní vision òun lórí tẹ ní ò ní vision àwọn pastor yìí ò ní vision your pastors they are irresponsible your leaders are irresponsible the kings they are irresponsible the force they are irresponsible àwọn ọlọ́pàá they are irresponsible everyone they are irresponsible and in a country where all these people they are irresponsible that country can never be responsible it will be irresponsible ayébẹ́kọ̀. Bẹ́ẹ̀ni sà. It will be what? Irresponsible. Ó là ń sọ fún yín. Kì í ṣe pé tàìra ọjà kọ àbí tàìwọ̀n ọjà àbí ọlọ́yin pa òpèwé yẹn. Kì í ṣe tàìra ọjà kan náà. Èyí ṣe bí ó ta fẹ́ fi jẹun ni kò sí lọ́wọ́ wa ni. A ò dẹ̀ tọrọ owó lọ́wọ́ wọn. Mi ò dówó lọ́wọ́ YouTube, mi ò dówó lọ́wọ́ Facebook, mi ò dówó lọ́wọ́ TikTok àbí ọkọ̀ owó lé mi lọ́wọ́ ni. No! Ṣùgbọ́n Olúwa ń rán wa jáde ká wá bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó make sense lọ́pọlọ ẹ̀ àwọn onílàákàyè ènìyàn ṣíà fídíò yìí fáwọn pásítọ̀ ẹ̀ tí wọ́n ń parọ́ wípé kí ni wọ́n fi òǹdè ṣe tí wọ́n fi àdá ṣe kí wọ́n fi ìbọn ṣe kí wọ́n sọ̀rẹ́ǹdà ara ẹ̀ kí Boko Haram gé ẹ lórí àbí Jésù náà jagun o bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ẹ Jésù ṣe kí ni ó jagun àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń kó dodo nǹkan yẹn kiri níbi tó ti nídìí pé kí wọ́n á ṣá wọn níbi tó dẹ̀ ti ní orúkọ Ọlọ́run ló máa pè wọ́n á pè orúkọ Ọlọ́run bóde yìí gbọ́dọ̀ ṣe rí nìyẹn there is a spiritual battle there is a physical battle share fídíò yìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi oní Babaconfirm JP ẹni tó bá wa ka Bíbélì ní alẹ́ yìí sí etí yín òun là ń pè ní senior evangelist Olúwakẹ́mi Òpàǹtí àméjì ni a jókòó lórí ọ̀rọ̀ ti alẹ́ yìí láti wá bá yín láti jẹ́ kí ẹ mọ ohun tó tún ṣẹlẹ̀ ẹ ṣé gan ni God bless you títí tàbí wọn tó fi pàdé wa ẹ máa pàdé wa láìpẹ́ àwa náà lè máa rí ẹ̀yin la máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè share ẹ̀. Don't let your pastor to waste your time. That pastor they are wasting your time. Yes. Tell them to go and fight. Ẹ̀yin tẹ́ ń jókòó tí wọ́n parọ́ fún yín tell them to go and fight because Jesus fight. Yes. He fight the fight of the good fight of faith. Ó jà Jésù jà ìjà ó jà ìjà tí ìjà eré ìgbàgbọ́ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wípé kí wọ́n má sọ ìgbàgbọ́ nù. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ ìgbàgbọ́ nù ẹ̀kọ́ rí wọn kiri tí wọ́n ń gbé Bíbélì kiri kò sí ìgbàgbọ́ nínú wọn mọ́. Àwọn pásítọ̀ yóò dẹ̀ nìkan dẹ̀ fẹ́ jà ìjà rere ti ìgbàgbọ́. Let them go and fight. Let them come out. Let them come and begin to say about this. Ìlú ìtì sú wa there is a sufferness everywhere.
at the end of the day náà ọ̀dọ̀ wọn tó wá ti jọ Sunday sí ọmọ akún. I told them ọmọ ọjọ́ mélòó ló wà lọ́dọ̀ mi ìtọ́ ti ń sọ òótọ́ ọ̀rọ̀ tó máa rọmọ ọjọ́ ń bẹ̀ ni ó lè rọmọ ọjọ́ ń bẹ̀ náà ìtú wọn ti ń sọ òótọ́ ọ̀rọ̀ tó bí wọ́n máa sá ṣé mo lè máa sọ orú yìí táwọn ọmọ ọjọ́ ò ní sá tí wọ́n máa pé Boko Haram bá wá lọ́jọ́ kan tó bá wá yìnbọn pa wọ́n they will go but yet vision tí mo ní nìyẹn ohun tọ́lọ́run rán mi ni mò ń ṣe kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ ọjọ́ wa tó pé ààbò wà lórí wa. El Adonai Saboti is a church that was erected by the God Almighty. Ẹ ṣé gan ni, God bless you. A máa pàdé.